ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo yín mo kí wọn olólòdì kan gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin èèyàn wa ní Sàkété mo kí yín o ẹ̀yin èèyàn wa nílùú Ànàgó mo kí yín o gbogbo ẹ̀yin Paraku Mọ̀nígìrì Mọ̀nípàrà Tàǹjìtá gbogbo yín ni mo kí wọn olólòdì kan Lomé Tógò ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé Ghana ni ẹ̀yin ará Abidjan ni mo kí yín Paris ni Canada ni London ni káàkiri gbogbo ọmọ Yorùbá tí ń fọhùn láyé gbogbo yín mo kí o pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ìlú ọmọlúàbí mo ti jẹ́ kó yé wa yí pé nínú ayé àjùra wa lọ àjùra wa lọ bàbá ju ọmọ lọ lóríta abì kan bàbá ju ìyá ọmọ ju bàbá rẹ̀ lọ lóríta abì kan gbọ́n tí ń wí tó bá di bí agbára ìṣẹ̀dá àjùra wa lọ bàbá a máa fọjọ́ orí àti dídàṣe ọmọ ó fi ju ọmọ lọ ṣùgbọ́n níbi agbára ìṣẹ̀dá ọmọ a máa ju òbí rẹ̀ lọ àbí Yorùbá yẹn wúwo jù ẹ̀jẹ̀ tuntun fọ́ sí wẹ́wẹ́ ìdáṣẹ́ òun ni pé ìyá àti bàbá wọ́n ní ìbálòpọ̀ oyún dé wọ́n dáṣe rẹ̀ nìyẹn agbára ìṣẹ̀dá pé ògo tí kálukú mú wá sílé ayé ìwọ̀n tí bàbá fọ gbogbo ọjọ́ ayé wá tí ìyá fọ gbogbo ọ̀sán ayé wá wọ́n lè má rí tọ́jẹ́ pé ọmọ yìí ń jíǹde ọjọ́ ayé rẹ̀ báyìí òun á máa kó kálẹ̀ káàkiri báyìí ni ẹ̀rọ lọ́n báyìí níbi ọba wù ní ìpín sí. nínú àwọn ọmọ àkàndá ọmọ a ti sọ̀rọ̀ nípa àṣẹ àtinúwá àṣẹ ọ̀rọ̀ àti sọ eléyìí nínú agbára ọ̀rọ̀ léléyìí náà wà tó jẹ́ pé àwọn ọmọ àkàndá ọmọ ni. èyí tí ìrí onítọ̀hún tí ó sọ pé tọmọ eléyìí òkè báwo ni àtẹnitọ́ bá fẹ́ fira rẹ̀ ṣègbé ọ̀rọ̀ à ń gbólúgbohùn káàkiri kọ́ ẹ wà wòrán yìí ẹni tí ọmọ tuntun jòjò lónìí ọmọ mi ń bẹ tó yẹ kó tó bá wáyé eyín méjì ni ó gbé wáyé eyín tòkè yóò gbé wá àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọn kì í dákẹ́lẹ́ra tí wọ́n bá ti rí nǹkan báyìí bí wọ́n ṣe wọ́n eyín dànù tí wọ́n kà kúrò òun ni wọ́n máa wá tí wọ́n ètè máa lo nǹkan rẹ̀ sí. gbádùn mi níṣẹ́ àdùnlé Olódùmarè nínú ayé ǹjẹ́ ọmọ yìí kẹ́bí sẹ́ ń bẹ nínú ènìyàn bẹ́ẹ̀ ni ń bẹ nínú ẹranko ọmọ tó bá jẹ́ àkàndá ọmọ sórí títí eléyìí ó tún ní agbára kò sínú agbára ìṣẹ̀dá tí irú ọmọ báyìí èsì wá láti inú omi ni afẹ́fẹ́ ni ìmọ́lẹ̀ ni níbi ọba wọ Ọlọ́run ní ti mú wá. ìwọ ìyá tó torí pé wọ́n ló bí ọmọ rẹ tó ń lù ọmọ rẹ ńgbà tí ó sì wáyé eré òkè ló gbé wá ọmọ yìí bá èpè fún ọ tí ọmọ báyìí tó bá ṣépè fún yàn lọ́wọ́ kan ni kò sí pààyàn yé ń bẹ tó bá sì ṣe àdúrà fún yàn lọ́wọ́ kan ni. torí ẹ̀ làwọn òbí wa kì í fi fẹ́ ká máa ṣépè ìwọ tó máa tọ́ wà láàrin ọjà tó máa jẹ sẹ́mẹ́kẹ́ èmi àbẹ̀kí àdé mi mọ sáré dé mi mo rìndé láyé yìí kò sí ohun táwọn kan lè fi mi ṣe òun ò ṣe ẹyọ kan ni wọn ò lè fi ọ ṣe wọn lè fi ọ ṣogójì wọn lè fi ọ ṣàádọ́ta níbi tiẹ̀ bẹ̀rẹ̀ níbi tiẹ̀ parí sí mẹ́rìntẹ́ nìkan ti bẹ̀rẹ̀ ọ̀gbọ́n mi àkàndá ọmọlẹ́lẹ́yìí tó gbé eyín òkè wá látòdì ọ̀run wọn ò gbọ́dọ̀ ṣépè fún yàn tí wọ́n bá sì ṣàdúrà sínú ayé èèyàn náà bẹ́ẹ̀ ni ó rí wàá gbọ́ tọmọ èèyàn la rí
ǹjẹ́ ọmọ yìí pé agbára yìí ń bẹ ní ara àgùntàn àgùntàn tí ń bí àgùntàn ń jẹ kábíyèsí ọlọ́run máa wo àgùntàn ò lè rí eyín òkè rẹ̀ àgùntàn ò lè rí eyín òkè rẹ̀ níjọ́ tí ọ̀bẹ bá gba ọrùn àgùntàn kọjá tó bá ti kú àbí mọ́tò lọ́pàá ni tí bá ti ń lulẹ̀ gbẹ̀ẹ́ ẹ bá ṣí ẹnu rẹ̀ eyín òkè rẹ̀ ó sì jáde ó fura sí rí ó fura sí òun ló ti gbọ́ lónìí yìí ó lè rí eyín òkè ẹran àgùntàn ó lè rí eyín ìsàlẹ̀ lọ́ọ́ máa rí ṣùgbọ́n ń jẹ́ tí ikú bá ti pa ojú àgùntàn dé eyín òkè rẹ̀ ó sì jáde agbára ọlọ́run ni tẹranko rèé o èèyàn láàlá sọ fún ọ yìí o eyín òkè rẹ̀ tó jáde yìí ó ní ohun táwọn àgbàlagbà máa bí ṣe má bí ní o. ẹnìkan á sọ pé nínú ayé àjùra wa lọ bọ́ bá fọjọ́ orí jù mí lọ èmi náà ó lè ní kọjá pé ń bẹ lọ́wọ́ èmi náà wọ́n ní òní. ìwọ náà sì lè kéré sí mi tọ́jà pé ohun tó ní lọ́wọ́ èmi ò ní mò ń wá kiri ní bí ilé ayé ṣe wà ní kódà orílẹ̀-èdè ju orílẹ̀-èdè lọ kí ló dé tí gbogbo èèyàn mi ń lọ ìlú èbó ṣebí torí pé wọ́n ní ohun tá a ní ni gbogbo ohun tá a ṣẹ̀ṣẹ̀ tá a máa wá kiri láìmọye ọdún àwọn ti lò ó gbó dànù lọ́dọ̀ wọn. agbára ọ̀rọ̀ nínú àwọn àkàndá ọmọ inú ayé àwọn eléyìí jẹ́ kan àwọn eléyìí wọ́n jẹ́ ọ̀kan. ọmọ báyìí kì í ṣépè tó bá sì ṣàdúà lọ́ọ̀kan bẹ́ẹ̀ ni ó rí ẹ̀yin ìyá mi mọ bẹ̀yìn ẹ má máa fìpè bá àwọn ọmọ yín lò ẹ̀yin ṣíṣí iléèwé àǹtí ìdí ìlẹ̀kẹ̀ bọ̀dá akọ̀wé ẹ dákun mo fọlọ́run bẹ̀yìn ẹjọ́ ń lọ sùkúù àtàwọn ẹgbẹ́ yín ni ẹ̀mọ́rú ọmọ tí wọ́n jẹ́ ẹ má máa fìpè bára yín lò àdúà ni kẹ́ ẹ máa ṣe ẹ̀yin ọmọ tẹ rí báyìí ẹ mọra yín ẹ máa ṣàdúà fún àwọn ìdílé yín àwọn ẹbí yín ẹ máa ṣàdúà fún wọn àwọn àǹtí yín ẹ máa ṣàdúà fún wọn àwọn ọ̀rẹ́ yín ẹ máa ṣàdúà fún wọn kí gbogbo yín láṣeyọrí àdúrà gbogbo wọn gbà o yẹyẹ wa kò ní yẹlẹ o òjò kì í rọ̀ kó tàṣe ilẹ̀ eré ayọ̀wò ní tàṣe wa o pẹ̀lú agbára ọlọ́run lòrùn fi yọ pẹ̀lú agbára ọlọ́run lòrùn fi wọ̀ ọlọ́run fagbára rẹ̀ lànà sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí ń wọ́kọ ọkọ bí ọmọ ọ̀yá ọlọ́run ó gbé pàdé yín ẹni tí ń wáya aya bí ọmọ ọ̀yá ọlọ́run ó gbé pàdé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ṣépè tẹ́ lẹ́yìn ń ṣàdúrà tẹ́ ẹ máa lẹ́yìn wáṣẹ́ ọlọ́run ò ní jẹ ríṣẹ́ o ọlọ́run ò ní jẹ ríṣẹ́ o níjọ́ abá ti ra bàtà níjọ́ náà bàtà bẹ̀rẹ̀ ṣẹ́ o bàtà ọgbọ́dọ̀ kọ̀ bólówó rẹ bá kẹsẹ̀ bọ́ lórúkọ pé òun ò ní lọ o bólówó bàtà bá kẹsẹ̀ bọ́ bàtà tọ́ba ní ọgbà nú tọ́lẹ̀tì lọ bàtà ọgbọ́dọ̀ sọ pé òun ò lọ ìyá ni bàtà á jẹ́ dọjọ́ kú o ọlọ́run yóò lànà fún yín ìgbà jẹ ìgbà mú yín Elédùmarè yóò ṣínà ayọ̀ fún yín ẹ má máa tọrọ ọṣẹ mọ́ torí pé ẹnu kálukú wà yìí ẹnu àṣẹ ni àṣẹ tọ́lọ́run wá fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ lẹ́lòmí oko wa yóò sì ṣiṣẹ́ náà fá iṣẹ́ wà á pọ̀ jówó lọ ọlọ́run àwọn ọ̀tọ̀rọ̀ ọṣẹ o lànà fún ẹnì kọ̀ọ̀kan wa iṣẹ́ kékeré owó ńlá ọlọ́run kó fi pẹ̀kun gbogbo wa wọ́n fi nira mú wa o gba àwọn tó wà nílé ìwòsàn ọlọ́run ọba yóò dáwọ́ lé yín ní omi ara ní ẹ̀jẹ̀ ara ní egun ara ní ẹran ara ọlọ́run yóò dáwọ́ lé yín awò yín sàn èmi náà ní Lukman ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group ọ̀fẹ́ ni o ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan o àwọn èèyàn ti ń forúkọ mi gbowó o wọ́n ní ẹ sẹ́ndì owó wá àwọn mọ̀ wọ́n ara bàbá kan ọ̀yá irọ́ ni o ẹ má fẹ́ ní kankan lówó ọ̀fẹ́ ni o wọ́n ti gbowó lọ́wọ́ àwọn kan o ọ̀fẹ́ ni o ń gbowó kankan nígbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ à ń pẹ́ káwọn èèyàn ò fi lè mọ yìí wọ́n fọwọ́ wọlé ìjọsẹ̀ bíi méjì lọ mo fi stop ẹ̀ 1000 ni ìgbowó lọ́wọ́ ẹnìkan mọ́ o ìgbowó lọ́wọ́ ẹnìkan o ọba bùn mí lówó wọn gbà tọba bùn mí lówó ìgbà o àdúrà wọn gbà o wá gbọ́ o ẹ lè fẹ́ darapọ̀ mọ́ lórí WhatsApp group àbẹ́ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín àbí ẹ fẹ́ ṣètọ́jú ara lórí ẹ̀pẹ́ bọ́yá àwọn ìdọ̀tí pálapàla kan wà nú ara
lórí iṣẹ́ ẹni ni lórí ọ̀rọ̀ ìrìn àjò ayé ẹni kàn sí wa. Àwa kì í bà tèèyàn jẹ́, aláwòye làwa. Èyí tá a bá mọ̀ nípa rẹ̀ á sọ fún ọ pé agbára ewé àti bùkáyì. Èyí tó bá sì jẹ́ pé agbára èèbó lọ́kàn á sọ fún ọ pé irinṣẹ́ èèbó ni wọ́n fi bọ́ sí léyìí. Kò sì jẹ́nu àdúrà wọ́n gbà o. Táyẹ̀ wá o, kò ní yẹ ẹlẹ́ òkúrògbòdò ayé ò nílò fún ajó o. Tètè bí ọ̀run, kò ní rán ni wá kó wa. Ńgbà ayé ayọ̀ wa bá dé, ọ̀tá ò ní rán ni wá kó wa látọ̀run o. Ikú ayé ò ní pa wá o. Ikú ọ̀rẹ́ mi ojú ayé pọ̀ lára rẹ̀, ayé ń wọ̀ ọ́. Ayé ń wọ̀ yẹ sọ kàkẹ́lùké. Gbogbo àwọn ojú ubú tí wo ni láwòpa, wọn ò ní ráyè inú ayé wa o. Nínú ayé ọmọ wa, nínú iṣẹ́ wa, torí pé bí wọ́n bá fi sọ́ọ̀bù lé àwọn kan tó máa wá nájà òru. Àwọn abáninájà òru, wọn ò ní yabi iṣẹ́ ẹni kọ̀ọ̀kan wa o. Wọn ò ní yabi iṣẹ́ ẹni kọ̀ọ̀kan wa o. Àgbàná ayé, àgbàná náà afẹ́fẹ́, kò ní ya ilé wa o. Kò ní yanú ilé wa, kò ní yàdọ̀ ọmọ wa, kò ní yanú àpò wa, kò ní yanú yàrá wa, kò sì ní yanú ọ̀dẹ̀dẹ̀ wa. Nọ́mbà náà rèé o, +234 80 3298 3298. +234 80 3298 3298. +234 811. Ẹ má bínú mo ti ṣì nọ́mbà yẹn pè. +234 81 33 155 111. +234 81 33 155 111. +234 80 890 38658. +234 80 890 38658. Ayé wa kò ní yẹ ẹlẹ̀ gbogbo wa. Ire gbogbo wa kò ní sun igi ìgbẹ́. Asunlé wa bá wa ni o. Agbára Elédùà. Àdákì ìrókò kọ́ máa wálé. Ìdàkì ìrókò kọ́ máa wálé o. Pálápàá nẹ̀dẹ́ bá rò kó bá rọ̀ṣà lé ní fàbọ̀ sí o. Gbogbo ẹ̀yin èèyàn wa fẹ́ wà lájò. Ẹ kọ́lá wálé. Ẹ kọ́lá wálé. Ẹ ní gbé sájò o. Wọn ò ní ti lọ́rọ̀ mọ́ yín o. Ẹ ní jẹni ayé ń wá o. Ayé ò ní ti rọ̀rọ̀ mọ́ yín o. Ire kàbìkì. Ìfá ní bẹ̀bẹ̀ sí bẹ̀bẹ̀ rẹ̀ lé ayé o. Àgbàlá ní mọ́lẹ̀ ẹ̀yìn. Agbẹ́ bàtà rù gẹ́gẹ́ ní síwájú alágbe.